Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi like ẹ̀, nítorí pé ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ láàárọ̀ yìí, ìbéèrè tó máa kọ́ gbogbo wa lọ́gbọ́n ni, ìbéèrè tó máa ṣe wá láǹfààní ni. Nípa kí n tó sọ, ẹni tí mo wà pẹ̀lú láàárọ̀ yìí ni òun ni Mrs. Fowópè Ajífàgbòdára Ìyámọ́ríá ní Ṣàṣà. So ìbéèrè tí máa ní fún ọ lówùúrọ̀ yìí ni pé mọ́mí ẹ bá wa kí àwọn ará ilé ká tó bẹ̀rẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́, ẹ kú ìdájí. So dáadáa la jí o. àlàáfíà ni. Ẹ jọ̀ọ́ mà ǹjẹ́ ẹ lè bá wa ṣe ní ṣókí àlàyé nípa nǹkan tí àwọn ọmọdé ìsìn yìí tí wọn ò ṣe mọ́ nípa ọmọ bíbí, bóyá tí ọmọ bá ṣe bímọ, níjọ́ tó bá bímọ kó tó dọjọ́ mẹ́jọ, àwọn kan tí àwọn òbí wa máa ń ṣe fún àwọn ọmọ nígbà yẹn tí àwọn ọmọ òde ìsìn yóò ṣe mọ́ tó dẹ̀ yẹ pé ó ń ṣàkóbá fún àwọn ọmọ. Àwọn ọmọ ìsìn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé, mo dúpẹ́. Nǹkan tí ó ń ṣàkóbá fún àwọn ọmọ ìsìn tí wọn kì í ṣe ò ní pé tí a bá ti bímọ wá ní òòjọ́, ọmọ òòjọ́ tá a bá bí tó bá ti lo 5 minutes to 15 minutes a gbọ́dọ̀ yí ojú ẹ̀ padà báyìí. Tó bá jẹ́ báyìí ló wà, a máa yí ojú ẹ̀ padà báyìí sí apá òsì. sí apá òsì. Tó bá tó pẹ́, tó bá tó lo 5 minutes a máa yí báyìí. 15 minutes a gbọ́dọ̀ yí. Ìdí tá a fi gbọ́dọ̀ yí ni pé àwọn ọmọ wa ojú wọn máa ń dà. Ìdá ojú kò ń ṣàtọ̀dọ̀ Ọlọ́run o, àwa la fà o. Nítorí pé ńgbà tá a bí ọmọ yẹn tá a wẹ̀ fún tán, táwọn nọ́ọ̀sì wẹ̀ fún, àyí wọ́n ṣe gbé báyìí, àwa fi ilẹ̀ síbẹ̀. Bọ́n ṣe fi ilẹ̀ síbẹ̀ yẹn, ibi tẹ́ bá ti fi ojú ọmọ yín sí lójú ọmọ yín máa wà o. Tó bá ti lo 15 minutes or 10 minutes tẹ́ bá yí padà báyìí tàbí ẹ bá yí padà báyìí. Tí dókítà bá yí ọmọ yín tó bá yí ẹ̀yìn ẹ̀ báyìí, ọmọ yín ò ní nídìí o, ìdí ẹ̀ máa paralẹ̀ ni. Ó máa papò. Ó máa papò, kò ní tiẹ̀ ní nídìí àtọkùnrin àtobìnrin nínú wọn, díẹ̀ máa papò ni. Ìyẹn ni pé tí wọ́n bá ṣe bímọ òòjọ́ bóyá. Tí ẹ bá bímọ òòjọ́, òun nìyẹn. Nígbà tó bá gba ẹ̀bí, tó gba ọmọ tọmọ jáde, kí làwọn nǹkan tó tún máa ṣe níbi bóyá tó bá ya ibi àti ọmọ tán. Ẹ ṣe, tí ẹ bá gbé ọmọ láti ibi tẹbi sí lọ sílé, ẹ̀kọ́ yín nílé títí yín gangan ẹ gbọ́dọ̀ mú ọmọ yẹn kẹfì epo pa lára, ọ̀kẹ́ pé epo pẹ̀lú èlùbọ́ white kẹpò pọ̀, èlùbọ́ láfún kẹpò pọ̀, kẹfì pa ọmọ yẹn ní ara. Tẹ bá ti fi pa tán, ẹ wá lọ ra kóńgí pẹ̀lú ọṣẹ, kóńgí ọṣẹ pẹ̀lú kọ̀ọ̀kan ìbílẹ̀ kẹ́ fi fọ ọmọ yẹn lára. Tí ẹ bá ní ẹ̀tọ́ àti rí kóńgí, tẹ́ ẹ bá ní kóńgí tàbí ẹ ní èlùbọ́ láfún, ẹ gbọ́dọ̀ fi epo pa ọmọ yẹn lára látòkè délẹ̀. Gbogbo ìhà etí báyìí, inú báyìí, ọrùn báyìí, tọmọ ṣẹjọ, abíyá, ibi báyìí, a gbọ́dọ̀, ẹ mọ̀ pọ́mọ mi ó máa ń sanra wá látọ̀run, gbogbo ẹsẹ̀ wọn máa ń ṣẹjọ, a gbọ́dọ̀ fi epo yẹn pa kádẹ̀ fọ̀ kó dáadáa. Ó ní àwọn ọmọ wa tí wọ́n fi ń ní bọ́dí odò. Tí ẹ bá ti fọ ọmọ dáadáa nígbà tẹ́ gbé kúrò lọ́sípítù, ọjọ́ 5 lẹ gbé kúrò lọ́sípítù ni o, ọjọ́ 6 ni o, òòjọ́ ni o, ẹ gbọ́dọ̀ fi epo pupa pa ọmọ yẹn ní ara, kẹfọ́ kẹwẹ́ dáadáa, gbogbo ibi tí ó jẹ́ igun nínú ara ẹ̀ ẹ gbọ́dọ̀ fọ̀. Torí ẹ̀ ni ọmọ òṣè ní bọ́dí odò. Ọmọ tó bá ní bọ́dí odò wọn ò fọ̀ dáadáa ni o, ìyá ò fọ̀ dáadáa, torí ẹ ti mọ̀ pé
bá a ṣe jókòó nísìn ibi ibi tó kákò. ọmọ mi máa ń gbé wá látọ̀run ibi ọmọ mi mà ṣe rí ọwọ́ mi èmi gbé tèmi wá látọ̀run torí pé mo ti dàgbà òun ni ò jẹ́ kẹ́rí torí ó wà ń bẹ̀ tẹ bá tiẹ̀ máa wò báyìí ẹ máa ti rí a gbọ́dọ̀ fọ̀ kó mọ́ a gbọ́dọ̀ fọ̀ etí báyìí ká fọ̀ imú báyìí ká fọ̀ báyìí tá a bá wá fọ̀ wọ́n tán bẹ́ẹ̀ yẹn a máa mú omi gbígbóná tó wọ́rọ́ díẹ̀ a máa fi dìtọ́ọ̀ sí i a máa bomi sí i bóyá àgbo gbígbóná àbí omi là ń lò àbí omi tútù torí àwọn kan wà wọn kì í lo omi gbígbóná àwọn kan wà nínú ìdílé wọn kì í lo omi gbígbóná omi tútù náà ń lò ẹ gbọ́dọ̀ fi omi tútù yẹn kẹ́ fi jó ọmọ yẹn gbogbo ìwà ẹ̀ àbíyá ojú báyìí kẹ́ fi jó délẹ̀ ṣẹ́rí ọmọ tójú ẹ̀ bá dà ìyá òyì ni o ìdájú kò ń ṣàtọ̀run ló ti wá o àwa la fà. a jẹ́ pé ọmọ mi ìyá ẹ̀ ló ṣàkóbá fún. ìyá ẹ̀ ló ṣàkóbá fún ojú dídà torí a gbọ́dọ̀ mú ọmọ wa tá a bá ti 15 minutes a gbọ́dọ̀ yí padà 10 minutes a gbọ́dọ̀ yí padà a tún gbọ́dọ̀ ṣe báyìí tóbi jẹ́ ẹ̀ bá wà báyìí a tún gbọ́dọ̀ yí padà báyìí a tún gbọ́dọ̀ ṣe báyìí torí ojú dídà òun nìyẹn. báwo wá ni tó bá ti wẹ̀ fọmọ tán tí wọ́n bá ti wẹ̀ fọmọ tán tí inú jíjó tí báwo ni. ẹ ṣe rí inú jíjó yẹn tí àwọn tí wọ́n tán gbẹ̀bí wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ìyẹn agbẹ̀bí mi ò kí ń ṣàgbẹ̀bí o mi ò gbẹ̀bí rí ṣùgbọ́n ẹ̀bẹ̀ tèmi ni pé tẹ́ bá ti gbẹ̀bí wa àwọn ọmọ wa ẹ máa wọ́ ìdodo wọn yẹn kẹ́ máa mọ̀ pé kò sí ìdọ̀tí ń bẹ̀rù mọ́ ìdọ̀tí tí ó wà nínú ìdodo yẹn ló ń fa kí ọmọkùnrin kó ní ẹpọ̀n kan tán ni wọ́n níyẹn òun lè fi ṣe operation fún àwọn ọmọkùnrin wa appendix ẹ máa wọ́ ẹpọ̀n wa tẹ́ bá ti gé ìdodo wa báyìí ìdodo àwọn ọmọ wa ẹ máa wọ́ láti ibi tí ẹpọ̀n yẹn ti bẹ̀rẹ̀ ẹ wọ́ tán ẹ wọ́ báyìí ẹ wọ́ tán kẹ́ mọ̀ pé kò sí ìdọ̀tí ń bẹ ìdọ̀tí tó kù nínú ìdodo tá gé yẹn pẹ̀lú ibi yẹn òun ló fa appendix fáwọn èèyàn wa tí wọ́n fi ń ní ẹpọ̀n ẹyọ kan. tó bá jọ ọmọbìnrin ní kọ́. ọmọbìnrin ò ní problem. ọmọbìnrin ò ní problem. inú kan lè máa rún tó bá fẹ́ ṣe nǹkan oṣù ni. tí ẹ bá gbọ́ pé inú rún ọmọbìnrin nígbà gbogbo tó bá fẹ́ ṣe nǹkan oṣù torí pé wọ́n wọ́ ìdodo ẹ̀ dáadáa ni wọ́n wọ́ dáadáa ni ṣùgbọ́n ọmọkùnrin ẹpọ̀n kan máa kéré ẹpọ̀n kan máa tóbi. ìyẹn ni pé wọ́n wọ́ ìdodo yẹn dáadáa wọ́n wọ́ bọ́n ṣe gé inú wọ̀ báyìí ó yẹ kán wọ́ kó rí i pé kò sí ìdọ̀tí ẹyọ kan nínú ẹ̀. mi ò kí ń ṣe oníṣègùn o mi ò kí ń ṣe babaláwo o mi ò dẹ̀ kí ń ṣe adáhunṣe ṣùgbọ́n nínú ìtàn tèmi gbọ́ nínú ìdílé dádì mi òun ni mo fi ń sọ̀rọ̀ yìí o. ẹ máa wọ́ ìdodo àwọn ọmọ wa dáadáa ẹ má jẹ́ kó máa appendix tẹ́ ń ṣe yìí ó ń ṣe pé ó jẹ́ nǹkan kan tó le jù. ìdodo àwọn ọmọ wa tẹ́ ìwọ́ dáadáa ẹ̀yin dókítà àti nọ́ọ̀sì ìdodo wa tẹ́ ìwọ́ dáadáa òun tó fa appendix fún àwọn ọmọ wa òun ló fà fún àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín orúkọ mi ni Mọ̀dínàt Làbákẹ́ Ṣòfowópè ọmọ ajífàgbódára ṣàṣà lèmi. ẹ ṣé gan a dúpẹ́ so nípa tí wọ́n bá ti ṣe
gbogbo yẹn gbogbo àwọn kan tó ní pé ó máa ń mú ọmọ bóyá láfítà tó bá bí tán, àsìkò tó bá fẹ́ máa wu eyín, àsìkò tó bá fẹ́ máa ó máa àwọn kan dání táwọn òbí rẹ̀ fi ṣàkíyèsí. àrùn tí ó mú dání yẹn gbogbo ohun tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́yà ló ń ṣe rí nǹkan tó jẹ́ pé ó ń jẹ́ kí ọmọ hu eyín kó máa gbóná. Tá a bá bí ọmọ ó gbọ́dọ̀ oṣù kọ̀ọ̀kan lọ́mọ máa gbóná toró ti ń dàgbà, bó ṣe ń dàgbà ló ṣe máa gbóná o. Ẹ tún béèrè lọ́wọ́ àwọn tó jù mí lọ. Bọ́mọ bá ṣe ń dàgbà ló ṣe máa gbóná. Bí ọmọ yẹn bá ṣe ń dàgbà ló ṣe máa gbóná torí omi tó lò lọ́hùn ó yàtọ̀ sí ìtólò láyé. Omi tọ́mọ yẹn lò lọ́hùn ó yàtọ̀ sí ìtólò láyé o. Mi ò kí ń ṣe babaláwo, mi ń ṣe oníṣègùn, mi ò dẹ̀ nílé tí mo gbàyàn sí tí mo ń tọ́jú ẹ̀. Ṣùgbọ́n nínú nǹkan tí mo gbọ́ lọ́dọ̀ àwọn bàbá mi òun ni mò ń sọ yìí. Bàbá mi ti kó ti dèrò ọ̀run, ṣùgbọ́n tí ọmọ bá ṣe ń dàgbà sí ni ìgbóná ṣe máa dé o. Tí ọmọ bá ti pọ́ṣù kan ó máa change, tó bá pọ́ṣù méje ó máa change. Ọmọbìnrin inú wọ̀ ó máa ṣe fóṣù mẹ́ta. Nígbà tó bá wà kékeré. Nígbà tó wà kékeré. Inú wọ̀ máa ṣe fóṣù mẹ́ta. Oṣù mẹ́ta ni. Oṣù mẹ́ta ni. Ó fẹ́ ẹ̀kọ́ oṣù mẹ́ta ni. Ọmọkùnrin oṣù mẹ́sàn-án. Ló máa fi nínú wọ̀. Yes. Tí n bá tún parọ́ ẹ tó béèrè lọ́wọ́ àwọn tó jù mí lọ. Ẹ ṣé gan adúpẹ́ a máa rí yín bá ewé a máa jẹ́ o. Ẹ ṣé gan. Tí ẹ bá tún ní ìbéèrè lọ́wọ́ ìyá Mọ́ríà Ajífàgbọ́dára ti Ṣàṣà, ẹ tẹ̀ sí comment section, ẹ bá mi share, ẹ bá mi like ẹ. Mo ń bọ̀ mi ò tí